I need to tell you something. What's that? I love you so much. This is an expression from the depth of my heart to the depth of my soul. Any be your me. Ṣé bí ṣe rí mà ní báyìí gbogbo system mi dàrú. Ṣé bó ṣe rí mi? Mi tí màá rí single mi. No, actually lè tó wọ ìgbà wọ́n. Mo lórí obìnrin tó pọ̀ ni. Wọ́n á fi ń lé àwọn obìnrin jìnnà. I am highly disappointed. Come to me, oh, no. You shine bright like the moon. Tó ní mọ̀ kò tiẹ̀ dá fún obìnrin kó máa jẹ oúnjẹ kù. Ohun tó bá jẹ ìtọ́jú ìlú pé balance diet. Wọ́n manage. Ẹ ń gbé mi ṣépè ni. Òkú àwọn ọmọ ikú tó bá délé kó kílé. Mimi. Just say, Lucas, I love him and I cannot stop loving him. No. Kí ló tẹ̀ ń ṣe báyìí? Mo ṣáà ti fi Lucas lẹ̀ fún yín, so what else do you want? Àgọ́ ọlọ́pàá ni màá fi ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣọ́njà lè ní. No, mo rob ni. Bẹ́ẹ̀ ni mo ẹnu sọ. Tó bá ti rí báyìí bóyá kẹgbà kábù tẹ́ bá máa lose Mr. Lucas ẹ lose ẹ o. kú dédé àsìkò yìí ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò ṣé dáadáa ni mo bá yín iṣẹ́ ńkọ́ ṣé gbogbo ẹ̀ ń tò lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní lè mọ́ wa Nàìjíríà Ọlọ́run á bá wa sọ dẹ̀rọ̀ àní rógun àní rí dààmú ìyàn ò ní dé bá wa o Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi èmi lọ́mọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀ mọ́lẹ̀pọ̀ kan ìkan mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọ́mọ àròbí ọmọ àtòrì ètò gbajúmọ̀ ohun lètò tí mo mú wá fún yín lénìí lérí ètò yìí àtàtò ìyọ̀dún gbogbo àwọn abala tẹ́ ẹ máa ń nífẹ̀ẹ́ sí láti kópa nínú gbogbo ẹ̀ pátápátá òun ló pé pérépéré sórí ètò mo tún wá ní àlejò tẹ́ ẹ fìwé pè tẹ́ ẹ ní pé dandan ọgbọ̀n láti gbé wọn wá sórí ètò yìí àwọn náà jẹ́ wá níhò wọn wá bá wa lálejò báwo ni ìrìn àjò iṣẹ́ tí wọ́n yàn láàyò báwo ló ṣe bẹ̀rẹ̀ ta ni wọ́n gan ìrìn àjò wọn ní kékeré ọmọ bíbí ìlú wo gbogbo ẹ̀ pátápátá òun ni wọ́n máa ṣàlàyé fún wa ẹ má jẹ́ kémi sọ̀rọ̀ jù ẹ jẹ́ kí n pàlejò mi wọlé ká wá bẹ̀rẹ̀ ètò ní kíákíá àlejò mi máa bọ̀. Gbájú. Alọ́ pé panápaná. Àwọn ẹ̀ tó 15. Ẹ kú jọ́ mẹ́ta. Àwa nìyẹn. Ojú tó rí yín gbó. A kú wà bí tẹ́ fi wá sí. Ọlọ́run a máa gbàdúrà. Akúkú ń béèrè yín, a mọ̀ pé ẹ̀yin bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ wà níbí lẹ́ni.
ó tún di ọ̀túnla alẹ́ àtúgbọ́pẹ́ wà Sókótó kọ́lọ́hún máa dáàbò ẹ̀bù yín ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n wò yín lé. Mo kí gbogbo olólùfẹ́ tó ń wò mí nílé lóko lódò ẹ káàsán ẹ káalẹ́ ẹ káàárọ̀ gbogbo ibi tẹ́ bá ti ń wò mí torí different time láwà ojú tẹ fíìmù wa ò ní fọ́ owó tẹ fẹ́ ra àwọn fíìmù wa kò ní wọ́n yín àpò yóò dẹ̀ ní gbófo lágbára Ọlọ́run àwọn tó ń ṣàdúrà fún wa tí yín náà gbà lágbára Ọlọ́run ẹ ṣé gan mo dúpẹ́ ẹ kú àtìlẹ́yìn. Mo fẹ́ kẹ́ ẹ dárúkọ yín fún wa. Orúkọ mi pọ̀ díẹ̀ Adéníyì Olúwadámilọ́lá Johnson Adéwùmí lórúkọ mi. Johnson Adéwùmí ewu gangan lórúkọ ìdílé yín. Adéwùmí lórúkọ ìdílé. Ẹ̀yin náà lẹ tún jẹ́ Johnson. Èmi gangan lèmi. Ọmọ bíbí ìlú wo ni? Ọmọ Ondo State ni mí. Lápá Abolóńdó. Ìkàrẹ́ Àkókó. Báwo ni wọ́n ṣe máa ń kí wọn ní Ìkàrẹ́ Àkókó? Bínẹ́rí wọ́n ní iye rẹ̀ ṣeré tó bá ní bínẹ́rí èèyàn ni ó mọ̀ san báwo ni nǹkan ó mọ̀ san dáadáa ni iye rẹ̀ ṣeré ó wà nílé ìyá nǹkan ó wà nílé bínẹ́rí ó mọ̀ san. Kékeré yín báwo ni ó ṣe lọ àwọn iléèwé wo lẹ́ka? Àkọ́kọ́ bẹ̀rẹ̀ iléèwé mi ní Housing Estate Primary School ìyẹn ní ìlú Yànàpájà from there mo lọ sí Ideal because Àkókò ní Pàjá mo lọ sí Ideal Nursery and Primary School lóṣòdì láti ibẹ̀ mo lọ sí Muslim College ìyẹn ní Ìkọ̀tún Ẹgbẹ́ ibẹ̀ mo ti ka secondary school mo parí ibẹ̀ mo lọ sí Ìbàdàn Poly Satellite Campus mo ṣe mascom àti mo parí ẹ̀ mo lọ sí LASU mo ṣe History and International Relations ìyẹn ní LASU. ìyẹn ní LASU iléèwé gíga ti Èkó. Bẹ́ẹ̀ni. Ọdún wo gan lẹ ṣetán ní iléèwé gíga ti Èkó? 2005 yeah. Lẹ parí ń bẹ̀. Gbogbo àwọn nǹkan tẹ́lẹ̀ lọ kà ní iléèwé gíga méjèèjì tẹ́ lọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú iṣẹ́ tá a mọ̀ yín sí. Ó ní o. Ó ní ṣe. Ó yẹ ṣàlàyé. Àkọ́kọ́ mass communication ní ṣe pẹ̀lú media iṣẹ́ tí mo ṣe náà dẹ̀ bá media lọ. International relations ní ṣe pẹ̀lú àwọn èèyàn iṣẹ́ tí mo ṣe náà ní ṣe pẹ̀lú àwọn èèyàn bó ṣe bára wọn lọ nìyẹn. Bẹ́ẹ̀ ṣe tàn mọ́lẹ̀ sí ó tún yé mi sí ní dáadáa àmọ́ òṣèré tíátà òun la mọ̀ yín sí. Báwo ni ìrìn àjò yẹn báwo ló ṣe bẹ̀rẹ̀? Ìrìn àjò yẹn bẹ̀rẹ̀ ní ọdún mélòó kan sẹ́yìn ó ti ṣe díẹ̀ náà. Ó ti tó bí ọdún mélòó ní pàtó? Tí mo bẹ̀rẹ̀ Yorùbá ní pàtó á tó bí ọdún 10. Bẹ́ẹ̀ni. Ṣé pé tó ní Gẹ̀ẹ́sì lẹ kọ́kọ́ fi bẹ̀rẹ̀? Ibẹ̀ ni mo ti kọ́kọ́ ṣe training ibẹ̀ mo ti fi bẹ̀rẹ̀. Abẹ́ ọ̀gá wo lẹ ti kọ́? Ray Austin Alechenu ọmọ Ìgbò ni mo wá padà sí Yorùbá tiwantiwa tó ti wà lẹ́mìí mi ti ẹ mọ̀ àmọ́ ọ̀nà àti wọlé ò yé mi. Mo dẹ̀ pé tí n bá bẹ̀rẹ̀ láti ibi ọ̀dọ̀ àwọn olóyìnbó náà tí n bá bẹ̀rẹ̀ ń bẹ̀ díẹ̀ di ọ̀nà àmàlà ṣùgbọ́n tá bẹ̀rẹ̀ à ń ṣe àwọn eré ọ̀sẹ̀ à ń ṣe àwọn eré àgbéléwò náà láti ibẹ̀ lọ àkànnẹ́tì máwọn èèyàn pàdé Lékan Àyìndé mọ́ mi mọ́ Lọlá is Grace mo mọ́ lásìkò bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ pàdé àwọn ọ̀gá díẹ̀ àbẹ̀rẹ̀ àdẹ̀dùpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún mi tá a wà lẹ́nu. Ní ti tiwantiwa eré wo ni ẹ kọ́kọ́ kópa nínú ẹ̀ ìyẹn kínní ta lẹni tó ní eré yẹn kí dẹ̀ ni àkọlé ẹ̀? Eré tí mo kọ́kọ́ kópa nínú ẹ̀ nínú Yorùbá mo tàka òṣìdànù. Ẹ bá mi ta. Èmi náà ta. Mo tàka òṣìdànù ní táìtù Yorùbá film tí mo kọ́kọ́ ṣe Lékan Àyìndé lẹ́ni tó direct tó dẹ̀ ní. Àwọn dẹ̀ náà ní ọdún wo nìyẹn jáde? Ó jáde ní ọdún tá a ṣe 2006 náà ló jáde. Ipa wo lẹ kó nínú? Dókítà ni mo ṣe ipa àwọn alákọ̀wé ló máa ń tò wá sí nígbà yẹn ṣé mọ̀ pé yẹn gbọ́dọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan kó tó lè jẹ́ kó wọ́n mọ̀ ipò lè ṣe lé so wọ́n rí mi gẹ́gẹ́ bí alákọ̀wé so ipa dókítà ni mo kó nínú ẹ̀ nínú mo tàka òṣìdànù yẹn. Nínú mo tàka òṣìdànù láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ yẹn á ti tó bí mélòó tẹ́ ti kópa náà ṣé ó ṣe é kà? Ìyá mi kọ́nà máa pọ̀ mọ́ fọlọ́mọ ní báyìí mi rò bó ṣe é kà àmọ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fálùbáríkà. Ṣé kankan ti wà tẹ́yìn ti fowó ara yín ṣe jáde? Èmi ò tí produce fúnra ara mi. Àmọ́ ẹ̀ ń gbèrò láti ṣiṣẹ́. Láìpẹ́ láì jìnnà ọbẹ̀ ajiná. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Bàbá Bugatti. Bugatti. Ẹni ọmọ tó dáa. Charlie. First daughter mi ọkọ ẹ̀ tó fẹ́ honourable ni. Honourable. Ọkọ ẹ̀. Èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan. I don't like it, daddy. Ìyàwó kápẹ́ńtà. Yes, kápẹ́ńtà kan lọ́kọ ẹ̀ ni. Okay, máa fún ẹ ní màálù méjì. Màálù méjì. Màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi, ó fún ẹ ní 300,000 sí.
dádì tẹ́ ń wò yẹn wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà mẹkáníìkì lèmi ṣe ń bí. ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. bíi ti báwo. mo ní fàdúrà ràn mí lọ́dún bá ti rí owó máa fún ẹ ní owó kí ló dé. but I'm trying my best na mo ń gbàdúrà náà. ẹ máa káàbọ̀ ó fẹ́ sọ bíi bàbá ìdẹ́ pé irọ́ ló fi jẹun kiri àdúgbò. sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ní kàkà ẹ̀. kí ni kókó inú ìwé ìròyìn sọ. kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. arábìnrin lẹ́yìn náà dúró bíi wọ́n ló kan bàbá Bùgátì tẹ̀ ń wò yìí fàwọ̀ rajà lásán ni. mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ wọn o a lè filẹ̀ báyìí ká máa wo dáàdì níran o. instant tí bá ti wọlé bẹ́ẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. bó ṣe wà nìyẹn. kájọ̀mí tí wàá gbóhùn ti fi ṣẹlẹ̀ kí lẹ́sẹ̀ kí máa jẹ lọ. àgbàyàlé. jọjọ kí ni mo lè rí fẹnu gbánú lẹ́yìn náà. tẹ́lẹ̀ rí fẹnu gbá ìbígbà tẹ́ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ni kí lè tẹ́ fẹnu gbá kẹ́ tó wọlé. lẹ́yìn tí mo sọ fún ẹ tínú ẹ dùn tán ìgò mélòó ló mú. ẹ sà ìgò mẹ́ta náà lè fún mi tí mo mú mi mú kẹrin tán. ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 ló ti di millionaire. ọkọ mi ò máa ní tó bẹ́ẹ̀. bàdá níyì lórí ètò yìí abala kan wà tó jẹ́ tẹ̀yìn àti tàwọn olólùfẹ́ yẹn ni. ìyẹn là ń pè ní ojú abẹ. ojú abẹ. ní ìtó jẹ́ pé àǹfààní wà fún wọn láti béèrè nǹkan tó ń rú wọn lójú nípa yín. àwọn tó ní ìbéèrè ní àwọn tí wọ́n dẹ̀ fẹ́ kí yín àwọn náà wà ń bẹ̀. ṣó yá ká sojú abẹ ńkọ́. ẹ jẹ́ àsọ. ẹ jẹ́ àsojú abẹ ńkọ́. orúkọ mi ni Ọlọ́runbẹ̀ Ọmọ́tóyọ̀sí Àyànlá láti Ọ̀ṣun State University. nǹkan tí mo fẹ́ béèrè ni pé lọ́wọ́ Niyi Johnson ni pé kí ló inspire wọn láti máa act bóyá wọ́n study theatre act ní school or bóyá nǹkan kan ló interest wọn láti lọ máa act. bóyá wọn ò bá wa bẹ̀rẹ̀ ètò ẹ̀tàn mọ́lẹ̀ sí yẹn lẹ́ẹ̀kan sí. mo sọ ṣáájú lórí ti inspiration tí wọ́n sọ yẹn ohun tó inspire mi jẹ́ ẹ̀bùn tó jẹ́ pé mo mọ̀ pé mo ní tí Ọlọ́run fún mi láti church àti bẹ̀rẹ̀ máa kópa nínú drama house ní church then mi ò ṣe theatre art ní school àmọ́ mo gba abẹ́ ọ̀gá kọjá mo train tí mo dẹ̀ gba certificate. ọdún mélòó lẹ fi ṣe yẹn. mo train fún bí ọdún kan àbọ̀. ẹ̀dẹ̀ gbàwúrẹ́ ẹ̀rí ìdánilójú. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ àtúpadà sójú ọbẹ̀. orúkọ tèmi ni Kàfílátù Aliu ìlú Ìkìrun la wà báyìí tá a ti ń sọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀ nípa Niyi Johnson a máa ń gbádùn wọn gan pẹ̀lú àwọn eré tó máa ń ṣe fún wa wọ́n dẹ̀ wá á ti gan kí Ọlọ́run ọba kó máa bá wa gbé wọn sókè gbogbo nǹkan tó ń fẹ́ ní sí dáadáa kó Ọlọ́run ṣe fún wọn gbà tí àwọn àtàwátá jólólùfẹ́ wọn náà kí ìkànnì wa kó má ṣiṣẹ́ oníṣẹ́ o kó Ọlọ́run ṣàánú fún wa o kó gbé wa débi ire tá à ń fẹ́ láyọ̀. àmín ẹ ṣé gan ìyá mi o èrè akárí lágbára Ọlọ́run mi ní wáyìn náà tí o lágbára Ọlọ́run ẹ ṣé gan. ṣé ìgbà kankan ti wà ní ìdí iṣẹ́ tí ẹ̀yàn láàyò yìí tẹ́ fi wò pé ní ìbádẹ́ ti wò kí n ti ṣiṣẹ́ mi o iṣẹ́ yìí ní ìfẹ́ ṣe é mọ́ ṣé ìgbà kankan ti wà nínú. àmọ́ ẹ̀ka tọ̀nra ó wà ṣẹ́rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà táwọn ìbáwá bá mi pé àwọn fẹ́ máa ṣiṣẹ́ fíìmù wọ́n máa sọ fún wọn wípé àforítì àti àfaradà òun ni gangan ni wọ́n pè ní watchword wa kò rọrùn bí ọjọ́ kó lọ fún àwọn tó fẹ́ ṣe mi ò discourage o àwọn tá a bá lè faradà kò sí ohun tó ń padà di ńlá náà tí yóò faradà àwọn olóyìnbó á ní no story no glory bí ọjọ́ tó máa lọ tó àgàgà pátá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ta ní láti béèrè owó akọ́ṣà ti rí mi kọ́ṣà òkè mo ṣiṣẹ́ ẹmọ wádẹ́ ọmọkùnrin dẹ̀ ti ń dàgbà tí ní girlfriend èèyàn náà ti bó ti nílé wà fẹ́ sanwó náà sanwó ilé owó mọ́tò ló wọ̀ lọ wà fẹ́ raṣọ míì gbogbo kìíní yẹn wá ṣé kò dákúlù ẹlẹgbọn pálí báyìí kó máa wábì kan ti ṣẹ́ bọ̀ ó nira gan nígbà yẹn àmọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àforítì adẹ̀sí forítì. àwọn wo ni ẹ máa ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nídìí iṣẹ́. bẹ́ẹ̀ni ní àkọ́kọ́ máa wo Richard Mofẹ́-Damijo RMD ó jẹ́ bí ẹni àkọ́kọ́ nígbà tí mò ń dàgbà tó wù mí pé tó bá ní kí n live bí ẹni tó wù mí ni ẹni kejì ní Desmond Elliot ó jẹ́ tó wù mí pé ẹni mo fẹ́ràn ìgbésí ayé ẹ̀ lẹ́yìn ìgbà yẹn mo wá ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí mo wá wò pé tọ́nà bá lè ṣe tí má lè tó ẹni wọ́n pọ̀ tí bá ní máa dárúkọ àní parí ètò látòrí ọ̀gá Bello Fẹ́mi Adébáyọ̀ Ọdúnládé Adékọ́lá Múyìwá Adémọ́lá wọ́n pọ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n pọ̀ jíde ṣé ó ní ìkọ̀kan nínú àwọn Yẹmí Ṣọládé ṣé ó ní ìkọ̀kan nínú àwọn òṣèré yìí tí ó wù yín láti bá kópa nínú eré àmọ́ tí àǹfààní ẹ̀ ò tí ì yọ. RMD ni o èmi àti Desmond ti kópa nínú eré
àtijọ́ ṣiṣẹ́ papọ̀ ìgbọ́n mi àti RMD ti ṣiṣẹ́ papọ̀. RMD tí láǹfààní àtijọ́ ṣiṣẹ́ papọ̀ àmọ́ ó máa dùn mọ́ yín nínú tí àǹfààní ẹ̀ bá yọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ bọ̀dá Niyi Johnson ṣé ẹ wáyé ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n a dúpẹ́ pé ẹ nífẹ̀ẹ́ wọn a dúpẹ́ pé ẹ fẹ́ mọ̀ nípa wọn ṣé nǹkan míì wáyé wà tẹ́ fẹ́ mọ̀ àwọn ni wọ́n jókòó yìí wọ́n dẹ̀ jẹ́ kó máa yé mi pé kẹ́yìn máa béèrè àwọn á máa dá yín lóhùn nọ́mbà kan hàn lọ́wọ́ ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí ẹ pàdé wa lórí Instagram lórí Facebook lórí Twitter àwa ń bẹ lórí YouTube pàápàá GbajumoTV ẹ̀yin ẹ tẹ̀ ApreelTV Plus kedere báyìí ní gbogbo àwọn ètò wa látẹ̀yìnwá ló máa hàn sí yín ẹ bá wa dòwò pọ̀ àní ṣọ́ọ̀tì bíi èdè àwọn olóyìnbó Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. I need to tell you something. What's that? I love you so much. This is an expression from the depth of my heart to the depth of my soul. Ẹni bí ọkàn mi. Ṣé ibi ṣe rí màá nìyẹn báyìí? Gbogbo system mi dàrú. Ṣòro bó ṣe rí mi tí màá rí single ni no actually ilé tó wọ̀nyí máa wọ̀ mo lórí obìnrin tó pọ̀ ni wọ́n á fi ń lé àwọn obìnrin jìnnà. I am highly disappointed. Come to me, oh no. Lóòótọ́ ni ẹ mọ̀ pé tí ẹ dá fún obìnrin kó máa dín oúnjẹ kù ohun tó bá jẹ tó yí ìkéde ìlú ń pè ní balance diet. Wọ́n manage ẹ̀ ń gbé mi ṣépè ni òkú ọ̀run ní ọmọ ẹgbẹ́ tó bá délé kó kílé mímí. Just say look at I love him and I cannot stop loving him. No. Kí ló tẹ̀ ń ṣe báyìí? Mo ṣáà ti fi Lucas lẹ̀ fún yín, so what else do you want? Àgọ́ ọlọ́pàá ni màá fi ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣọ́njà lè ní. No, mo rob ni. Bẹ́ẹ̀ ni mo. Ẹnu sọ. Tó bá ti rí báyìí bóyá kẹgbà kábù tẹ bá máa lose Mr. Lucas ẹ lose ẹ o. Orúkọ tèmi ni Táíwò ọmọ Arómọkùn. Ètò tó yẹ kẹ́ máa wò ní ètò Gbajúmọ̀. I understand. Ètò ní Gbajúmọ̀. Gbajúmọ̀ ní ètò. Ètò àwa ti yín gangan. Catch ya. Brani, a ti parí abala yín àtàwọn olólùfẹ́ yín. Ó wá kù tí a ń tiwa báyìí. Mo ti máa ń wo ilé yìí kò ṣeé ṣe ká má ṣe léyìn. Tẹ́ bá ti ń wo ètò Gbajúmọ̀ ẹ̀yin náà mọ̀ pé kò sí àlejò tó wá tí wọ́n ní kópa nínú abala yìí. Ìdí tá a fi gbé abala yìí lẹ̀ ní pé láti lè fi máa dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá òun náà là ń pè ní abala ṣó láyà. Mo níwọ̀nba. Ẹ níwọ̀nba ìṣe ìbéèrè 10 ló wà nínú ṣùkú yìí ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀ 3 lẹ láǹfààní àti mú 10. 3 tẹ bá dẹ̀ ti mú kémi bí yín kẹ̀dẹ̀ dáwọn olólùfẹ́ yín lóhùn. Ṣé máa mú báàbí kí n gbé dání? Ẹ jẹ́ kémi bá yín gbé dání mi ní gbowó lọ́wọ́ yín 1 2 ẹ fẹ́ mú láti sàlẹ̀ bóyá àwọn rírọ̀ ló wà ń sàlẹ̀. Ìbéèrè 6 tó jẹ́ àkọ́kọ́ ogún òrọ́kin agbẹ̀dẹ òrọ́ bàbà òkè sùúrù igbó àsábàrì igbó sùúrù ní igbó ológun ìlú wo ni wọ́n ń kìbẹ ní ilẹ̀ Yorùbá? Ológun Ìkìrun tí wọ́n ń kì Ìkìrun. Ìkìrun nítorí wọ́n ń kì ẹ ṣe ẹ fi ara balẹ̀ ẹ fi wá ṣì í bọ̀dà níyì Ṣakí àwọn ni wọ́n máa ń. Mo dẹ̀ fẹ́ sọ ooo. Ẹ dẹ̀ fẹ́ sọ. Bóyá kẹ́tùn bèrè kí n tún sọ. Bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ni ìbéèrè 3 tó jẹ́ ìkejì fífi ìyẹ́ ẹyẹ ayékòótọ́ pàrokò ránṣẹ́ sí ẹnìkan túmọ̀ sí pé kí ni? Pé kó máa sá lọ ni. Tí wọ́n bá ní ẹyẹ ayékòótọ́ kí ni wọ́n máa ń ní? Ok pé kó ayékòótọ́ máa ń sọ̀rọ̀ ni ayékòótọ́ ẹjọ́ ló máa ń rò wọ́n fi pàrokò sẹ́nìkan. Tán bá fi ìyẹ́ tán fi pàrokò sí èèyàn kan kí ni ìtumọ̀ nǹkan tí wọ́n ń sọ yẹn?
bóyá kó rọra rojọ́ àbí kó sọ̀rọ̀ mọ́ níwọ̀n. Kó má sọ òtítọ́ nítorí pé ayé kò tọ́. Bẹ́ẹ̀ni. Mo gbà kó má yẹn. sọ òótọ́ torí ayé kò tọ́. Mo gbà yẹn. Ìbéèrè kẹjọ tó jẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí gan. Àwọn ọyọ náà. Ìbéèrè kẹjọ tó jẹ́ àkọ́kọ́. Tí a bá fi ọ̀pá òṣùgbó pàrokò ránṣẹ́ sí ibi tí òkú bá ti kú, kí ni àrokò yìí túmọ̀ sí? Kí ni mo ṣe fún yín tó lè. Ẹ̀yin lẹ mú bẹ̀rẹ̀ níyì. Ẹ̀yin lẹ mú. Kò wá ní dá kí n gbòdó lọ lékè. Ẹ tún sọ. Tí a bá fi ọ̀pá òṣùgbó pàrokò ránṣẹ́ sí ibi tí òkú bá ti kú, kí ni àrokò yìí túmọ̀ sí? Ọ̀pá òṣùgbó. Ẹ̀yin kan ló. Kí ni wọ́n ń sọ? Kí ni wọ́n ń gbìyànjú àti sọ? Síbi tí wọ́n ti kú. Ọ̀pá òṣùgbó síbi tí wọ́n ti kú. Bí ọmọ àgbà lẹ́ni tó kú yẹn. Ọmọ àgbà. Bí abí ọmọ awo lẹ́ni tó kú. Irú awo èwo? Mi ò mọ̀ ń pa awo mo kàn sọ ni o. Ó ṣáà ní nǹkan tí mo dárúkọ, ó ní nǹkan kan. Awo òṣùgbó. Wípé àwọn dẹ̀ ni wọ́n lẹ́tọ̀ọ́ láti sin òkú tó kú. Mo gbà yẹn náà. Ẹ gbà á. Àwọn ni ṣùgbọ́n. Mo gbà méjì. Ṣé rí Yorùbá ó ní ìtumọ̀ tí tá a bá farabalẹ̀ nǹkan tó yẹ kó yé wa tó dẹ̀ lè yé wa dáadáa ni. A ní àfẹ́ kí àṣà àti ìṣe kó kú kò dẹ̀ gbọ́dọ̀ kú. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ ó kú. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Daniyi, kí lẹ máa ń nífẹ̀ẹ́ láti ṣe yàtọ̀ sí pé kẹ́ wà lẹ́nu iṣẹ́? Mo máa ń kàwé, mo máa ń ka novel, mo máa ń kàwé, mo máa ń lùlù ìyẹn drum set. Ẹ tún máa ń bí nǹkan bí fàájì. Fàájì tí mo máa ń ṣe mi mú sí yẹn. Fàájì bá wà lé náà kí n jẹun kí n sùn kí n kàwé. Ó dàbí yá kí n tún wá béèrè ilé nínú iṣẹ́ tẹ́ yàn láàyò yìí, kí ni nǹkan ìwúrí tí àwọn olólùfẹ́ yín tí wọ́n ti ṣe fún yín rí? Ìkíní, kí ni nǹkan ìbínú tí àwọn olólùfẹ́ yín tí wọ́n ti ṣe fún yín? Ó di méjì. Àkọ́kọ́ ni màá kọ́ dáhùn ìyẹn nǹkan ìwúrí. Àti lọ ṣiṣẹ́ ní ilé kan tó jẹ́ pé ẹni tó ní ilé dẹ̀ pè mí, ó fún mi ní ẹ̀bùn, ó fún mi ní owó. Ó jẹun tó dùn mọ́ mi nínú wípé ààrẹ ẹni tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ mi tó dẹ̀ lè ṣe irú nǹkan báyìí fún mi. Kì í ṣe mi nìkan, mo wà ń bẹ àpọ̀ tí bá la àpọ̀ ó dẹ̀ dá mi pé láàrin àwọn pé wá ń bí láàrin àwọn tí mò ń wò yìí èmi nìkan. Ó jẹun tó dùn mọ́ mi nínú tó wú mi lórí gan. Àmọ́ nǹkan bínú ṣẹ́rí a lè pé àmọ́ kò ṣeé ṣe kán má sọ̀rọ̀ náà ni. Mo ti wà níbi tí ètò jẹ́ ètò ṣẹlẹ̀ láìpẹ́. VIO dá ọkọ̀ mi dúró, wọ́n béèrè mo dẹ̀ fi wọn. Ibi tí mo ti ń bá VIO sọ̀rọ̀ ní ìkan ni wọ́n ti pọ̀ fẹ́ ya fọ́tò. Ẹjọ́ máa ní sùúrù, ẹ jẹ́ yanjú ilé òyìnbó. Àwọn tó mú mi yìí kò sẹ́ni ẹni tó bá ń wa ọkọ̀ ní ìgboro Èkó tó bá ti rí wọn àyà là kò sí bó ṣe fẹ́ ṣe black and white àyà ọkọ̀ là. Ẹ jẹ́ onírọ̀ òun lè dúró àfi tí n bá ya fọ́tò náà. Ẹni tó dẹ̀ bá mi sọ̀rọ̀ orúkọ Ìgbò mò ń wò láyé ẹ̀ gàdàgbà ẹ̀. Nígbà mo fẹ́ ṣàlàyé pé wọ́n fẹ́ ya fọ́tò, mo mú ẹ o tún ya fọ́tò. Bó lẹ́sùn kan ó ti ṣẹ̀ ó ti ibẹ̀ láwà tí wọ́n fi gbá ìyá yẹn ṣe ohun tó àǹtí yẹn ṣe ohun tó bí mi nínú ní ọjọ́ yẹn ní ìgbọ́dọ̀ pàrọ̀ bí àyè gan kòwé fún mi wọ́n ti mọ́tò ní kí n máa lọ ni ṣe ni wọ́n àtàkì nǹkan ọmọkùnrin mi wọ́n láwọn nífẹ̀ẹ́ mi gan. Wọ́n ṣe kí ni? Bẹ́ẹ̀ ni mà. Ẹ tún sọ. Bẹ́ẹ̀ ni mà nígboro sùúrù lé ilé kó wa náà ni. Màmá wa kí ló ṣẹlẹ̀ ibi tẹ̀ ń lọ yẹn ilé agbára ni junction bus iná gbé yín o kí n tó wí kí n tó fọ̀ bí àyè gan kọ̀ kòwé fún mi enter ó jẹun tó jẹ́ pé kò ṣe é rẹ́rìn sí kì í ṣe tó ń dùn mọ́ nínú nǹkan ó dáa kán nífẹ̀ẹ́ wa ọ̀pọ̀lọpọ̀ pa náà wọ́n ya aṣọ mọ́ wa lọ́rùn lórí pé wọ́n fọ àbọ̀ dúpẹ́ jẹ́yọ̀ kan yẹn ó jẹun tó jẹ́ kí mi ò nífẹ̀ẹ́ sí àná ó dùn mí kò bá má jẹ mi torí pásítọ̀ ni. Ṣé ipa kankan wà nínú eré tí ẹ ní fẹ́ kó gẹ́gẹ́ bí òṣèré? Pẹ̀lú àtìlẹyìn àwọn tí wọ́n ń darí eré wa tí mi ò bá gbà wọ́n correct mi máa tún ṣe àmọ́ nǹkan èèyàn kan ni bí a kan ní kéèyàn bọ́ sí ìhòòhò kó máa ṣe ní ìhòòhò ọmọlúwàbí mi ní lè ṣe yẹn àmọ́ tó bá jẹ́ ipa mi bí téèyàn ò bá ti débẹ̀ àwọn tó ń darí àtìyàn débẹ̀ tí ìhòòhò yẹn nìkan mi rò pé mo lè ṣe mà bí ká bọ́ sí ìhòòhò ká máa ṣe náà àti wẹ̀ gan àti swim nínú fíìmù gan wà àwọn boxer gan wà ní mi lára wà gan wà yan òwò kalẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wa yìí mi rò pé mo lè ṣe yẹn.
ṣé ìgbà kankan wà tẹ́ ti gba àmì ẹ̀yẹ ife ẹ̀yẹ nídìí iṣẹ́ tẹ́ yàn láàyò? Wọ́n ti nominate wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn iléèwé gíga bíi 3-4 tó fún wa ní ife ẹ̀yẹ. Awọ́dù ń bọ̀ láìpẹ́ láìjìnà àwa náà á fi lé pọ̀ntì àfọ̀nà. Àmọ́ ní báyìí mo ti gbà láti ara àwọn iléèwé láti àwọn aládàáni kọ̀ọ̀kan náà tó ti ń lọ bíi 7 sí 8 kan. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Bọ́lá Níyì ẹni ẹ máa ń nífẹ̀ẹ́ sí láti lò ó. Èmi tẹ wá ń wò yìí mo nífẹ̀ẹ́ sí jíjó. Kí ni? Ẹ má jẹ́ ká tún jó ni. A ti jó lẹ́ẹ̀kan. Ẹjẹ́ àjò. Ẹ̀bùn méjì ni mi ní fẹ́ káwọn ará lè gbọ́ ẹ̀yin nìkan mo fẹ́ yọ sọ fún. Mi. Mi ò mọ̀ jó. Ẹ mọ̀ jó? Rárá. Kí ni kejì? Mi tó fi bẹ́ẹ̀ mú ní kọ. Mi ìwà ní sọ fún yín pé kẹ́ ẹ kọrin. Kí n kọ jó ni. Àmọ́ ẹ kàn fẹsẹ̀ palẹ̀. Ẹ jẹ́ bá gbóhùn sókè lọ́hùn Bọ̀dá Níyì fẹ́ dalẹ̀ rú díẹ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ wo. Ibi mo rò pé ẹlẹ́ẹ̀mọ́jú. Ẹ wo ojú má ti mi ni mo ṣe o. Mo gbìyànjú pé mo wọ ẹsẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo gbìyànjú ni o. Ìjọ ta jó tán sí yẹn talent tó kọ. Yínká Ayéfẹ́lẹ́ ni. Kí ni wọ́n pe àkọlé ẹ̀? Ọdún ìdásílẹ̀. Bẹ́ẹ̀ni. Padà ẹlẹ́ṣẹ̀ padà. Ọdún ìdásílẹ̀ má da ẹlẹ́ṣẹ̀ padà. Padà ẹlẹ́ṣẹ̀ padà. Padà wálé. Mo ń bọ̀. Ẹ gbàyàn gbọ́. Ó yẹ ẹ má bínú. No. Tẹ́ bá ti gbàgbé máa jẹ́ ká máa bẹ́tò lọ. Ẹ ti fẹ́ bínú. No. Tẹ́ bá bínú mi á le. Ẹ má jẹ́ everlasting grace òun ni Yínká Ayéfẹ́lẹ́ ni wọ́n pe àkọlé àwo yẹn. Bọ́dá Níyì kí lẹ rí sí ètò Gbajúmọ̀ tá a gbé kalẹ̀? Ní ọkàn títí mi Adéníyì mo nífẹ̀ẹ́ sí. Kí ni ìdí? Àkọ́kọ́ èmi gangan wá kẹ́ẹ̀kọ́ níbi báyìí ní tèmi ni. Àkọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ ohun tó ń gbé àṣà àti èdè wa lárugẹ. Ọ̀pọ̀lọpọ̀ gbàtà wà níta kò fi bẹ́ẹ̀ rọrùn ká sọ Yorùbá pẹ́ tó báyìí. Àmọ́ máa ń pe èèyàn wálé pé ọmọ bíbí Yorùbá ní ẹ sọ èdè ẹ̀. Mi wá kẹ́kọ̀ọ́ mọ́lẹ̀ ó dẹ̀ ń gbé ó jẹ́ káwọn èèyàn tún súnmọ́ wa ó dẹ̀ káwọn náà súnmọ́ àwọn èèyàn ju ohun tí wọ́n ń wò lórí àwọn ọmọ ó jẹ́ káwọn èèyàn mọ òótọ́ gẹ́gẹ́ bí tí wọ́n ti ń lọ tẹ́lẹ̀ tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ ó jẹ́ káwọn èèyàn súnmọ́ ó jẹ́ káwọn náà súnmọ́ àwọn èèyàn àmì ìrọ̀ kan àwọn èèyàn nígbà mọ̀ pé mo tẹ̀ láwọn tó wò mí ń kírun mi rò pé bóyá àkọjá gbòòrò Èkó káàkiri mímọ̀ pé mo dé kírun mo dé Ìbàdàn àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó jẹ́ ètò tó jẹ́ pé inú mi dùn bá ti mọ ní bá ti máa wá lójoojúmọ́ ẹ jọ. Ẹ ṣe àdúpẹ́ ilé tí wàá tó lọ báyìí lọ́dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ àti gbogbo àwa tá a péjú tá a jọ ń ṣiṣẹ́ a ní ká fún yín lẹ́bùn nínú ẹ̀ ẹ̀bùn wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics and Spa tí gbogbo èèyàn mọ̀ sí Alájà Shine níbẹ̀ náà ẹ̀bùn wá láti iléeṣẹ́ NAFCAB Enterprises àwọn náà wọ́n làwọn nífẹ̀ẹ́ yín ní pé ká fún yín lẹ́bùn ẹ dúpẹ́ lọ́wọ́. Ẹ ṣé gan mo dúpẹ́ o Alájà Shine ọwọ́ yẹn á máa ròkè o ẹ ní ṣòwò short mo dúpẹ́ lọ́wọ́ yín o NAFCAB mo dúpẹ́ lọ́wọ́ yín náà iléeṣẹ́ yín ò ní jóná o ẹ ní jájó rẹ̀yìn o mo dúpẹ́ o lọ́wọ́ àwọn olóòtú ètò àti gbogbo àwọn tó pè mí síbí lẹ́nìí ó jẹ́ nǹkan òwúrí fún mi inú mi dẹ̀ dùn mo dúpẹ́ gan lọ́wọ́ yín ni Ọlọ́run ní kọ̀dí àìmọ̀ ṣe sẹ́yìn náà tẹ bá ṣe ìlú a máa dún owó tẹ bá ń kọjú sí ọ̀nà a máa là fún yín o ẹ ṣé mo dúpẹ́ o àtẹ̀yin olólùfẹ́ náà ẹ ṣeun. Òun ni ẹ ti gbọ́ látẹ̀kan láti ẹnu olólùfẹ́ yín ọmọ yín àyànfẹ́ yín Bọ̀dá Niyi Johnson. Èmi náà ti wá fẹ́ fi àsìkò yìí mo fẹ́ máa fi dágbére àmọ́ mi ò ní lọ láì jẹ́ kó máa yé wa pé kí ni sìmí títí òun láwo sìmí títí sìmí jìnà láwo sìmí jìnà ká sí ni títí kò dàbí ká bá ní délé kò dàbí ká jọ lápèrò rere àdúrà tèmi Adédoyin sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá nílùú yìí àti lókè òkun òun ní pé ayọ̀ ìdùnnú àti àlàáfíà tí mo fẹ́ fi yín sílẹ̀ ní
òun náà ni màá tún bá yín nígbà míì tí n bá tún mẹ́tò yín wá ètò gbajúmọ̀ kó tó dìgbà náà ńkọ́ láyọ̀. bàbá Bugatti Bugatti ẹni ọmọ tó dáa. Charlie first daughter mi ọkọ ẹ̀ tó fẹ́ honourable ni. Honourable. ọkọ ẹ̀. Èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan. I don't like it, daddy. ìyàwó kápẹ́ńtà. Yes kápẹ́ńtà kọ́ lọ́kọ ẹ̀ ni. ok máa fún ẹ ní màálù méjì. màálù méjì. màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi ó fún ẹ ní 300,000 sí. dádì tẹ́ ń wò yẹn wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà mẹkáníìkì lèmi ṣe ń bí. ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. mi ti máa wò. mo ní fàdúrà ràn mí lọ́dún bá ti rí owó máa fún ẹ ní owó kí ló dé. But I'm trying my best na mo ń gbàdúrà náà. ẹ máa káàbọ̀ ó fẹ́ sọ bíi bàbá ìdẹ́ pé irọ́ ló fi jẹun kiri àdúgbò. sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ni kàkà ẹ̀. kí ni kókó inú ìwé ìròyìn sọ. kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. arábìnrin lẹ́yìn náà dúró bíi wà lóòkan bàbá Bugatti tẹ̀ ń wò yìí fàwọ̀ rajà lásán ni. mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ wọn o. a lè filẹ̀ báyìí ká máa wo dáàdi níran o. instant bá ti wọlé bẹ́ẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. bó ṣe wà nìyẹn. kájọ̀mí tí wàá gbóhùn ti fi ṣẹlẹ̀ kí lẹ́sẹ̀ kí máa jẹ lọ. àgbàyà ni. jọjọ kí ni mo lè rí fẹnu gbánú lé iná. tẹ́lẹ̀ rí fẹnu gbá ìbígbà tẹ̀ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ni kí lè tẹ̀ fẹnu gbá kẹ́ tó wọlé. lẹ́yìn tí mo sọ fún ẹ tínú ẹ dùn tán ìgò mélòó ló mú. ẹ sà ìgò mẹ́ta náà lè fún mi tí mo mú mi mú kẹrin tán. ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 ló ti di millionaire. ọkọ mi ò máa ní tó